ká tó bá ní ìrìn àjò pẹ̀lú tó fẹ́ bá lọ. Ká tó bá ní ìrìn àjò pẹ̀lú tó ń bá rìn. Òjìji rẹ̀ lọ̀rẹ́ rẹ̀ ẹni tó fẹ́ náà lè yàn rẹ̀. Bíbólúwa ti fẹ́ ṣe ìfẹ́ ké ìfẹ́ ò gbọ́dọ̀ gbà bọ̀dé rárá o. Ìfẹ́ Satan bride, Satan bride, Satan bride, ẹwà ayé agbára. Satan bride, Satan bride, Satan bride, ẹwà ayé. Ìgbéyàwó ti di ìyàwó àwòrán. Àṣà kọ́ndé ń gbáyé ibo ti hùn wá mú. Ohun gbogbo ti yí padà ohun ẹ̀. Ìfẹ́ ojú la tẹ̀ ń bára lò àìrí ni. Ènìyàn ní kò fẹ́ ní lójú fàtà sẹ́nu. Ká tó bá ní mímí àjò kàwé ní àwọn bá lọ. Aya burúkú kò ṣe fẹ́ bẹ́ẹ̀ náà lànà burúkú. Satan bride, Satan bride, Satan bride, ẹwà ayé agbára. Satan bride, Satan bride, ìyàwó èṣù má yọ̀ ọ̀dọ̀ mi wá mi. Èṣù má ṣe mi ọmọ ẹlòmíì. Mr. Ademo. Oh, yes, ma'am. This is for you. Thank you. Mommy. What? Yes. I am to head a company in the US. That's right. Congratulations. Wow. Thank you so much. You're welcome. Thank you so much. Thank you so much. Congratulations. 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 Thank you. Thank you, everyone. Thank you. Well, there are no two ways to success. I'm just going to advise everyone, please have a seat. Thank you. And that is the result of hard work. We all know Mr. Ademo in this company is one of the most hardworking guys we have around. And that is the result of hard work. I want us to all work towards achieving our goals in this company. Although my affect company, but mo fẹ́ kẹ́ mọ̀ náà kàn yín pé ẹ̀yin ló máa affect jù. Ẹ̀yin tó bá dé sá láti wà lójú kan nínú yín, ó lè máa ṣe mẹ́lẹ́. But if you want to be promoted, you want to have more money, you want to earn more, you have to work harder. Get back to your work. Everyone, have a lovely day. So, start praying. Alright. We're going very soon. Alright. Okay, so one minute. Àṣẹ ń bẹ̀ẹ̀bẹ̀ ọmọ rere làṣẹ ń bẹ̀ẹ̀bẹ̀ rere nítorí irú ọjọ́ ẹni ó làṣẹ ń bẹ̀ẹ̀bẹ̀. A nítorí irú èyí wù mí o. Làṣẹ ń bẹ̀ẹ̀bẹ̀ ọmọ rere. Kí ni inú mi kú láti gbọ́ tó ti sọ fún mi? Bí èdè náà ẹlẹ́dàá mi ó mà ṣe o. Ọkọ mi. Yes, ma'am. Sórí bó ṣe wá ń lọ yìí. Wà á lọ rí wà á bọ̀ rí. Àmín, àmín. Wà á kẹ́rù àkẹ́rù wálé. Àmín. Wà á bójú rí Ọlọ́run pàdé. Àmín, àmín. Ọkùnrin á fẹ́ tiẹ̀, obìnrin á fẹ́ tiẹ̀. Àmín. Òyìnbó á fẹ́ tiẹ̀, akata á fẹ́ tiẹ̀. Ayé òde fẹ́ gbà fún ẹ lóúnjẹ. Ní agbára Ọlọ́run eré ìlú òyìnbó ni wọ́n máa kó wálé. Àmín mà. Ọlọ́run ò dẹ̀ ní fi ẹ́ pa mí lẹ́kún. Àmín. Ò ní fi ẹ́ pa gbogbo àwa òbí ẹ̀ lẹ́kún. Àmín mà. Ò dẹ̀ ní fọwọ́ járí. Àmín. Lọ́lá bí Muhammad. Àmín sọ̀rọ̀. Láàrin wa sá. Ṣẹ̀rí mo dúpẹ́ lọ́lọ́run pàdúrà yín gbàgbọ́n. Tipẹ́tipẹ́ mo ti máa ń gbàdúrà pé tẹ bá fi máa tó ọjọ́ orí tẹ̀ wáyé
kẹ́kàn jókòó kẹfẹ̀yìntì kẹ́ máa jẹ wọn mọ́ ni ọlọ́run dẹ́ gbà bẹ́ẹ̀ ikú tó yáwọ́ kò ní kánjú pa ẹ̀yìn náà ẹ máa jẹ wọn mọ́ pẹ́pẹ́pẹ́ ọlọ́run tó wọ́n á ṣe kò ń ṣe pé bóyá nàìjíríà nìkan lẹ ti máa jóúnjẹ ọmọ yẹn ẹ tó lọ jẹ́ ń lu òyìnbó. ọmọ tuntun bẹ̀ pọ̀ ètò yẹn dùn. màmí ẹ máa rẹ̀ bá ẹ máa di ẹ jìra gbogbo nǹkan tí ò ní jẹ́ kó tutù mú yín màá ti bá yín gẹ̀ẹ́tì sílẹ̀ ẹ̀ máa fi máa dé. ọkọ mi. yes ma. àbọ̀ ọkọ kí ló wá ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tí Maria sí. màá ní bó ṣe gbọ́rọ̀ promotion ló tiẹ̀ náà dùn ni ṣe gbọ́dọ̀ ṣe gbọ́ pé mò ń lọ bẹ̀yẹn náà ìdùnnú náà ló bá dé mo mọ bí n ṣe máa handle ọ̀rẹ́. ó ṣáà ṣọkàn ò máa mi pé bóyá. màá mi ọkàn mi ní ìbáwò nǹkan oríire ni bọ̀ mo mọ bí ṣe máa yọjú ẹ̀. kò sí problem pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ń ṣe mọ̀ pé èmi tiẹ̀ kọ́kọ́ ní láti kọ́ lọ sọ́hun yẹn kí n wojú lẹ̀ wò tí gbogbo ẹ̀ bá tẹ́jú dáadáa màá mọ̀ bóyá ó ń bọ̀ wá bá mi ní o bóyá ó sì máa dúró síbi náà ní o. mo kú oríire wẹlẹ́dàá mi ó wà dé àwọn kẹrin èmi gbádùn ẹ̀fọ́ nínú ogun ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ kẹrò sí wọn á mú mọ̀jà wà bó onígbàgbé rújọ́ sí oúnjẹ. mi ò tó bẹ́ẹ̀ kí n má jẹ oúnjẹ máa mú. kí pọ̀ mọ́ kéékèèké bó jà. Correct now. Are you sure? Sure about sure really. You don't have to correct. Bídèmí, ṣé wàhálà ṣe òtún wà pọ̀ báyìí? Kí ló expect? Nígbà tó o bá ti lọ ní ìsìn, gbogbo lóòdì yẹn ó wá ló máa wà. Máa cover help ni. Ọ̀gá ti já mi sí. Mo sọ pé bó ṣe lọ bá ti lọ báyìí. Gbogbo kò sáyè mẹ́lẹ́mọ́, ìta máa pa iléeṣẹ́ ọ̀bù. Tó máa di pé màá ṣe Monday kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́ kò sáyè mẹ́lẹ́ àṣírí ẹni bọ́dọ̀ bá ṣe mẹ́lẹ́ ń sìn ó máa tú ni àdàpọ̀ ètè táìdì ọkọ̀ sáyè tiẹ̀. gbogbo iṣẹ́ tá a máa ń fún pa kó ṣe yẹn sáyè yẹn mọ́. ṣé kí pa lọ kú ni torí mo jẹ́ pa tó wá lọ kú. Ó dáa ń lọ sí ìjọ mo jí lọ. Wọ́n ní ọ́fíìsì. Wọ́n ní ọ́fíìsì. Ọ̀gá ní ìwà ni. Pàtíṣẹ́ fún. Lórí ẹrú òun lọ kú ni ọ̀dẹ̀. Ngozi, what's up? Báwo ṣe wà? Ó wá pè mí sí wọn ní ọ̀gá fẹ́rẹ́ mi. Bí mo ṣe gbọ́ nìyẹn ló bẹ̀rẹ̀. Kò dé láì dá nǹkan tọ́gà fẹ́rẹ́ mi fún. Kí n tẹ̀lé pẹ̀lú ìyàbá mo ṣe fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ rí fún. O mọ̀ bóyá ní kí wá gba lẹ́tà bóyá kí n máa tẹ̀lé Ronke lọ sí Amẹ́ríkà ọ́. Mojísọ́lá ṣé o mọ lẹ́tà tó fẹ́ fún ẹ lọ sí Amẹ́ríkà kí ló tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ò ní sẹ́ńsì á dọ́kìtì ẹ pẹ̀lú ti Mr. Ronke ẹjọ́ fẹ́ lọ sí Amẹ́ríkà. Ngozi, ó ní beef lára wọn. Àtijọ́ ìwọ̀n ti mọ̀ pé òun beef èmi àti Ronke. Kí ni problem ẹ? Sí, mo love Ronke, mo dẹ̀ mọ̀ pé deep down in him, ó love me. A jọ lọ sí Amẹ́ríkà yẹn. Kò lọ́ọ̀bù ẹ̀ fún ẹlẹ́kọ̀ọ́ ìṣọ́ ó níyàwó lè kí n tí òun lè fi lẹ̀. Kò tí ì kan ẹ lọ́tọ̀ kò kan ẹ rárá. Ọmọ bí asàkìlẹ̀tà lọ́bẹ̀ fún ẹ. Èrò inú ẹ̀ ò dá sí. Amẹ́ríkà lẹ́tà ló máa fún mi, mo lọ bá Ronke ojú ẹ̀ ló máa ṣe. Ronke kò lè fẹ́ wà. Ẹ ló wà ọdẹ. Ó fẹ́ kú lórí ọ̀pọ̀lọpọ̀. There. Thank you. Well, you may go now. Ma'am, file on Blossom Enterprises. Yeah, that's right. Ẹ jẹ́ kí n lọ ṣiṣẹ́ lé lórí ma. No. Another person actually. What you should be more concerned about now is how to build our company in the US. As you just share with data. With the more capability, I know you can do it. But in no time, I know the company abroad is gonna boom and it's gonna blossom. So I don't have a problem with that. You should know there's emotion behind that. Okay, ma'am. I haven't worked with you for a while and I know your capacity. She will convince the rest of the board of directors. You pay you and you alone can do the work. And that's why they gave it to you.
Thank you. I'm very certain that after 2 years of building that company, you will be able to stand on your own as a man to own your own company, which I know you will do very well. Thank you so much, man. I really do appreciate you. You're most welcome. And I must let you know that I've actually enjoyed my romance with this company. It's been a pleasure working with you. It's always been a great pleasure. Thank you. You're welcome. And I really appreciate supporting the push, the support, the trust, and everything. I really appreciate it. And mo fẹ́ kí mọ̀ pé olójú ọ̀gá tó lè sọ fún ẹni tó ń ṣiṣẹ́ lẹ́yìn ẹ̀ pé kó wà ní ipò tẹ́ fẹ́ kí wọ́n ẹ̀ kó dá dúró. Ká ní ọ̀gá mi kò tẹ̀lé fẹ́ kọ́mọ tó wà lẹ́yìn ó tóun débi pé ó máa tẹ̀ ọ́ fẹ́ kó dá dúró ọ̀hún sàn. Thank you so much. And I'm promising that when I get to the US, I'm going to make sure the interest company will I have the trust in you. And I will always make you proud. Well, make me proud. Thank you. You're welcome. Thank you. Enjoy the rest of the day. Thank you. Maria, kí ló ṣe tó dorí kodò tó ràn? What are you boarding up? Ronke wá fẹ́ travel. I don't get it. Ṣé nítorí pé boyfriend and travel ló ṣe dorí kodò tó ràn? Is that supposed to be a problem? Ṣé kò tó ń torí ni? Ó tó ń torí ládé. Gbogbo wa la mọ̀ pé tọkùnrin àtòbìnrin bá jọ ń gbé nílùú kí ọkùnrin wá lọ sí Amẹ́ríkà kó má mú ìyàwó ẹ̀ dání ó máa fẹ́ tó bẹ́tà ìyàwó ẹ̀ lọ even gan obìnrin náà tó bá lọ síbẹ̀ yẹn tí ò bá mọ́kọ ẹ̀ dání ó tún máa fẹ́ tó bẹ́tà jọkọ ẹ̀ lọ Nàìjíríà. I'm scared, baby. Do you know irú ronú wo ló ní? What kind of irú mentality wo lélẹ̀? Tó bá fẹ́ ronú báwọn kan ṣe ń ronú bí àwọn tó ní information tó pé wọ́n ṣe ń ronú, not the other way round. Gbogbo wa la mọ̀ pé kí ni people travel every day. Àwọn ọkùnrin míì máa lọ wọ́n á dé padà wọ́n wá fẹ́ ìyàwó wọn wọ́n á jọ máa gbé Nàìjíríà. Àwọn kan máa lọ máa mú ìyàwó wọn wọ́n á mú wọn lọ síbi tó ń gbé nílùú òyìnbó wọ́n á jọ máa gbọ́n. Àwọn míì dẹ̀ máa dé ọmọ náà wọn ò lè fẹ́ àwọn ọmọ òun yẹn o pé ìwà wọn ò bá táwọn ọmọ pé wọn understand ara wọn dáadáa or something like that. Wọ́n á dẹ̀ wá fẹ́ ìyàwó bí wá ní tilétilé làwọn fẹ́ o. So ibo wa ló ti rí títí ẹ pé tán fi ní gbogbo wa la mọ̀ pé tọkùnrin bá ti lọ lóyìnbó báyìí kò ní fẹ́ girlfriend ẹ̀ mọ́. Bọ̀bọ̀bọ̀ yẹn ti ní kò jọ player o àfi tó bá lè wọlé mọ́jú èmi lọ náà dùn but I don't think it's a problem for you to worry yourself over. The one kákò kiri ní ilé báyìí. Anyways èmi ṣe ẹ̀ṣọ́ oúnjẹ tán ni mo dẹ̀ ti gbé sí dining wọ́n ní kí n wá pè ẹ̀ṣọ́ máa jẹun. Really? Really? Dúró kí náà ló lọ kàn mí. Mo ti assure rẹ pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. You should be happy. Ìgbéga lílé jẹ́ fún wa náà. Ronke, mo trust ẹ rárá. Ìlú tó dé rí tó bá lọ débẹ̀ sí tó bá lọ dà mí nù. Mo ṣe máa dà inú torí kíni. Ẹ jọ àwọn tó wà lọ́hùn ṣán wọn lórí mẹ́fà àbọ̀ lórí mẹ́jọ. I love you and that's the most important thing. It's okay, darling. See, àjọ fẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí. Àdúrà ẹ̀ ló gbà. Okay? Àdúrà ẹ̀ ló gbà. Ṣé inú ọ̀rọ̀ yìí náà lè ṣe wà? Ẹ má dà lóhùn. Bá mi bá sọ̀rọ̀. Wà náà, ṣé wọ́n ti fún any word of assurance? So what else do you want? Ṣé kán lọ sídìí ogun kan lọ búra fún ẹni àbí kán gbé Bible àti Quran lẹ́kọ̀ọ́ máa fi búra? Tó bá lóun fẹ́ nǹkan mi ò máa ń mo ṣe tán. Ẹ wo kò lè tó yẹn. Tó bá jẹ́ mi ni boyfriend mi fẹ́ travel out mi máa gbádùn máa jó ni because mo mọ̀ pé kó lè dá fún wa ló ń bá lọ. Greener pastures ní now. Daddy, I'm scared. Scared of what? You'll be fine. Ìjọba mi assure pé a few months tí mo bá dán òun náà máa bá mi. Ṣùgbọ́n sìn ṣùgbọ́n wọn náà máa tó wá mú ẹ
few months time àwọn máa mú ẹ kí ló tún wá fẹ́. ọmọ lọ relax jàre kó lọ fọkàn balẹ̀ jọ. Let him go for greener pastures. Satan pride, Satan pride, Satan pride. Ẹ̀wà ayé agbára. Satan pride. Àṣejọ́jọ́ fún wa ojú ti ń lẹ̀. Èkó ní pẹ́ dé. Ẹ gbàgbọ́ mi. Kí ló dé tí o sì dé airport? Ó dà pé oní pàtí tó máa ń ṣe ní ibi iṣẹ́. Ibi iṣẹ́ yẹn dẹ̀kẹ̀rẹ̀ tó máa ti ṣe pàtí yẹn tán ló máa ń gbà lọ sí airport. Òótọ́ ni àmọ́ṣá ìyẹn ò ní kó máa bá lọ pàtí. Mi ò mọ̀ bóyá ó ní ẹni tó ń fẹ́ níbi iṣẹ́ wọn tó fẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe invite mi sí. Oye múlòdò wàwẹ̀wẹ̀ múdẹ́jà kò kàn mí. Ó ti ń jowú kò lẹ́nì kankan ìwọ nìkan ni ebe mi ti mọ̀ rẹ ọ fọkàn ẹ balẹ̀ kò sẹ́ni tó ní ẹ̀bẹ̀ ìyá mi ó rí àyà mi wàá máa wò mí lóòrèkóòrè á jẹ́ kí n mọ ìpè kó sọkọ ẹ lé o ṣùgbọ́n ìyá mi ìyá mi bá mi kílé kó káwọn màmá o ṣùgbọ́n wàá máa wò mí o. mo ti gbọ́ màmá wò yín. Let's make a toast, shall we, to successful future in this company of ours. So yeah, my cup. So, cheers. Thank you, everyone. I appreciate you. We're very happy with everything you've done so far in this company, and now I'm face of Muyiwa. Be Mr. Ademola, head company to America. Mrs. Williams is going to take the position of congratulations. Sure. So let's marry. Thank you so much. Thank you. Oh, so lovely. Hello. Yeah. Actually, I'm telling you, it's so interesting. Yes, darling. Yeah, I love you so much, Can we have some light music, please? All right. Yeah. Light music. That's nice. sọ pé billboard làwọn fẹ́ fi bẹ̀rẹ̀ instead of electronics. Shut! You're true. My goodness. Ṣé ẹ̀yin tẹ́lẹ̀ máa represent company yìí? Là ń lose contract lọ́tún lọ́sìn. I will not take that. No, I would not. Can you tell me what your excuses are? Kí ló ṣẹlẹ̀? You want to say something? Yes, ma'am. Mo ṣe ṣáàdì tèmi mo dẹ̀ wípé kò sí lapses kankan kí n tó transfer sí. Yes, ma'am. Mo ṣe beat tọ̀dọ̀ mi. Ó transfer ẹ̀ sí mi and I did my beat. Ẹ̀dẹ̀mọ̀ èmi kọ́ mo máa lọ sí field so I handed over everything. It's quite heartbreaking that none of you, I repeat, none of you has been able to live up to expectation. It's quite unfortunate and it saddens my heart. Pé láti gbà tí Mr. Ademola ti fi company yẹn lẹ̀, kò sí anybody nínú yín tó lè stand position yẹn, tó lè withhold ẹ̀,
tó lè ṣe dáadáa. Your hints should be that you even want to do beyond what Mr. Ademo has done. But no! Ẹ kàn ṣe bó ṣe wù mí. Èyí tó yẹ kẹ́ rán ẹ̀mí wọn. Nǹkan tí wọn pè é sí òun lè máa rán. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ máa sì káàkiri inú ọ́fíìsì. I can actually represent the company today. Emo, ìgbà tí Mr. Ademo wà Nigeria, I close. As I was saying, ma, I close go with the married or she man she so I can actually represent the company. Well, I am sorry to disappoint you. Because èyí tí ò bá ṣiṣẹ́ ìdíje láàrin gbogbo yín pátápátá kó rẹ́dí àti fi ṣe sílẹ̀. Have a good day. So very soon I'll love. Very soon I'll love. That's some good news. Do you know what? Mo kàn fẹ́ lọ sí mi abẹ́ beach yẹn. Mo fẹ́ lọ swimming bẹ́ẹ̀ mo kàn fẹ́ dúró kí n kàn wọ́. Miami Beach? Yes, I want to go there. Go when you're in Florida. Okay. No problem. I know I'll join you just like me. That's some good news. But meanwhile, we decided to keep it up. Kali, so I took that. Just I feel it. What do you mean to find out? Me so much. Me so much. You come me share with me bye.
I'm fine. Oh, Michelle. Well, everything got to if you're Thank you so much. Thank you. And Mopi, I'm actually 10 years together. I'm actually 15, 20, 30, 40, 50, 60, 100, and more. Okay. Love you so much. Love you so much, darling. What's your rare? What's your name? Koda Oshe. Again, Pamela. Oh, no, they won't show up long. We have to take. If you want to call me, we go change. All right. Make it fast. All right, darling. Lord. Sorry. Sorry. It's okay. It's not too much. I'm not worried. Sorry. Okay. إنه ولي القول الله لا إله إلا هو توكلت ورب العزيز حسبي الله لا إله إلا هو توكلت ورب العزيز حسبي الله لا إله إلا هو توكلت ورب العزيز بسم الله لا يدر ماس من شوف في الأرض رب السماوات بسم الله لا يدر ماس من شوف في الأرض رب السماوات والأرض بسم الله لا يدر ماس من شوف في الأرض رب السماوات ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وصلى الله عليه وعلى آله وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ورحمة الله وبركاته صلى الله عليه وسلم صلى الله عليه وسلم àpòjúmọ̀ ya bóò ni. àfà báwo wà ní nípa ọ̀rọ̀ tí mo ṣàlàyé fún yín dà yìí. ìyá wa láti dájú tẹ́ ẹ ti pè mí ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe kíṣì ara ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà lóhun tẹ́ ẹ pè mí fún àmọ́ ṣẹ́fẹ́ gbọ́ òótọ́ ni tẹ́ rí o àfàrọ̀ kí wà ní ewu lọ́hùn-ún lẹ́dàá mi. ẹ fọkàn yín balẹ̀ àdúrà ṣẹ́gun kódà mo ti rí gbogbo ohun tó yẹ kí n ṣe mo sì ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ìgbà mi ṣàánú mi. ẹ má ṣì lọ́nà á wọnú àwẹ̀ ọlọ́jọ́ méje àti àdúrà pẹ̀lú sàárà ní gbogbo ohun tó kojú wọn bá bíyá. àfà ṣé káàkà ti ṣe gbogbo kan ṣé àdúrà ti gbà mí. àlùbáríkà ṣé Ibrahim yẹn sọjẹ́ lọ́wọ́ tára àná gbogbo ẹ̀ yóò di àpòsẹ́yìn ẹ fọkànbalẹ̀. ogun tí a bá ti rí báyìí ogun tó ti fẹ́ ṣẹ́ ni tẹ́ ẹ̀ bá láàláhùn tẹ́ ẹ̀ rí ni ó á le díẹ̀ àmọ́ tẹ́ ẹ ti là tèmi náà ti ṣe é sì ra àti mo ṣe rí pé bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ní. ìlú yóò ní gbogbo nǹkan yẹn máa wà lọ́nà. ìyàn dáadáa lẹ́yìn náà ìyá wa ìyàn dáadáa lẹ́yìn náà kódà àpárọ̀ kí gbìyàn gidi ni mo tó láti gbàgbọ́n ti travel láti wà náà ni oṣooṣù báyìí làwọn náà máa fi nǹkan ránṣẹ́ sí mi ó kàn yín ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ni ìtakàn ṣe ni pé ẹ bá mi ra ẹran ẹ má ti ra ẹran ẹ sẹ́ndì owó ẹran sí mi ń ra ẹran tí ń fi mọ ṣàdúrà lóòrò kódà látàlẹ́ ní ti kọrúkọ àpárọ̀ kí sára ẹran òròrú báyìí lágbo méjìlá ságo kan ni mo ti gbọdọ̀ ṣiṣẹ́ tí ń ṣe sórí ẹ̀ fún ọjọ́ méje tí mo gbà rẹ̀ tí n bá ti wá parí àwẹ̀ ẹ fọkànbalẹ̀ ìjọ gbogbo lápá ẹran kódà ìhàn káàkiri ó ti tán tókùnrin bá ti jẹ́ nínú ẹran tóbìnrin bá ti jẹ́ nínú ẹran àpárọ̀ kíbu ò ní wàhálà kankan mọ́ ẹ gbà bẹ́ẹ̀ àbákà gáwó fòkòrò àti máa ṣe láti ọjọ́ lọ́wọ́ tálà. láti délé sí. ẹni tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò ẹni tó ń bá rìn òjijì rẹ̀ lọ rẹ̀. Sorry ma ẹ jọ̀ọ́ ẹ má bínú a kò fẹ́ gba ìṣẹ́jú méjì nínú àkókò yìí ẹ dẹ̀ kú oríire ti àmì ẹ̀yẹ TK Plus fún yín gẹ́gẹ́ bí òpómúlérò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ káràkátà lórílẹ̀‐èdè yìí. ẹ ṣé gan ni. Ǹjẹ́ ẹ lè sọ àṣírí tí ẹ fi jẹ́ ènìyàn pàtàkì lórílẹ̀‐èdè yìí fún wa ṣé nípa ti káràkátà yìí ni.
gbogbo ìròyìn tí ẹ gbọ́ nípa mi òótọ́ ni kò sí rọ́ńbẹ́. kò tún wá mọ níwọ̀n yẹn o mo ti ṣí 10 branches sí nàìjíríà tá a wà yìí. Mo ní sí Katsina, mo ní sí Imo, mo ní sí Ogun State, mo ní sí Ondo, but ètò kù mi ò lè rántí mọ́ bọ́ àwọn PA mi ó máa rán mi létí tàbá ti fẹ́ ṣe. Mo wá fẹ́ ṣe event yẹn láti July 10 wọ December 10 because mo kàn fẹ́ fi 6 months ṣe ni. Àti wípé a gbọ́ pé ẹ kọ́lé fún àwọn ọmọ aláìníyàá, ṣé lóòótọ́ ni mà? Yes, it's true. Òótọ́ ni gbogbo nǹkan tẹ́ gbọ́. Òótọ́ ni ṣé mo pé ìlú wa ti bàjẹ́? Ó ti bàjẹ́ pátápátá àfi kọ́ ló bá wa. Tó bá jẹ́ pé bí àwa tá à ní nǹkan kan tó pọ̀ rẹpẹtẹ yìí bí àti ní nǹkan kan pé kí bẹ́ẹ̀ làwọn ìjọba wa ṣe ń ṣe ìlú wa máa dáa gbogbo nǹkan máa dẹrùn fún wa. So òtútọ́ ni kò tún wá mọ níyẹn o ṣe rí àwọn ibi tí mo ní mo fẹ́ ṣí yẹn mo máa gba àwọn ọkùnrin obìnrin ọmọdé àti àgbà síbẹ̀ tó jẹ́ pé owó tá a máa sọ fún wọn gan máa wà reasonable tó jẹ́ pé wọ́n máa fi bọ́yà wọ́n máa fi bọ́mọ wọn ò ní tààràkà débi tí wọ́n fẹ́ táwọ́ náà ṣe understand tó bá jẹ́ báyìí láwọn èèyàn wa àwọn tó lówó nílùú wa tó ṣe ń ṣe fún àwọn mẹ̀kúnnù ni ìyà ò bá ti má jẹ wá nínú ìlú yìí èmi máa try possible best mi. Ẹ ṣeun gan ma. Yes ma. Sorry, ẹ má bínú ma. Ẹ ń gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn. No, that's right. Oh, sorry ma. Ṣé ẹ kì í ní any challenges kankan? Point of correction. Mi ò kì í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́. Wow. And to state the record right. Let's set it right. We've been friends for over 20 years. I mean, it's 2 decades now. Wow. Ṣe oríṣiríṣi nǹkan ọ̀ láti ń gbìmọ̀ láti ń gbèrò pé a fẹ́ ṣe báyìí tó bá jẹ́ orí báyìí tó bá jẹ́ orí báyìí and then when she got back from the States because reason láti so and ó ṣe kọ́ ilé fáwọn ọmọ aláìníyàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́kàn so and àjọ ṣe papọ̀ náà ni so àjọ ń ṣe lẹ́sẹsẹ so we're friends èmi náà níṣẹ́ tèmi but I'm in support of the movement lẹ ṣe máa rí mi pẹ̀lú ẹ̀ not because mi ò níṣẹ́ tèmi tí mo ṣe I'm also a businesswoman so I think I've corrected you on that. Yes, thank you very much ma. Thank you ma. Ẹ ṣé gan ma. Yes, you're free ma. Ẹ ṣé gan ma. All right ma. Satan bride, ẹwà ayé agbára. Satan bride, oh oh oh. Ìgbéyàwó di àwàwòrán owó làmúlé. Ìgbéyàwó di àwàwòrán ọ̀rọ̀ làmúkó. Ìfẹ́ ò sí mọ́ o, abẹ́ ò dẹ̀ rí. Ìfẹ́ àfàdìyẹ wò sí àdá lọ́wọ́. Satan bride, Satan bride, Satan bride, Satan bride, Satan bride. Satan bride, Satan bride, Satan bride, we are with you. Hello, ma. Kí ló ní tó ń tọ́ ọ̀rẹ́ mi tó ń tẹ̀lé ọ̀rẹ́ mi tó ń lẹ̀ mọ́ pẹ́kipẹ́ki báyìí? Kí ló ṣẹlẹ̀? Aunty me, Pixies understand more better. Ń gbọ́ Pixies, kí lè dàpọ̀? Fi àbúrò mi sílẹ̀ ládé. Fiki baby. Fikayomi, send details ẹ sí mi. Wow, thanks sis. I know you forgot. Ẹ̀gbọ́n mi tó ṣàpàpà. You're welcome, darling. Bye-bye. Bye, darling. Wá. Maria, kí ló ń sọ jù? Ọmọ bọ̀bọ̀ tí mo bẹ́ẹ̀ sọ yìí. Bọ̀bọ̀ tó ń tẹ̀lé yìí. Deji, what's up with you and that guy? This guy is not in your class. Kí ló fẹ́ fi ṣe ó kéré sí ẹ̀ náà? Ládé, tó bá love me, wàá fẹ́ nǹkan tí mo bá fẹ́. I love him so much. I can't do without Deji. Wait, if you love him, then Rakib ńkọ́? What? Rakib? Ṣé torí mi ò sàn kankan fún ẹ? Ṣé o mọ nǹkan tí Rakib fojú mi rí state ni?
Rocky bu ọ̀dájú èèyàn pátápátá ni. Ó ti ń ṣayé l'Amẹ́ríkà nìyẹn. Èmi náà dé ti ń ṣayé mi Nàìjíríà nìyẹn. Tó bá nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ, wàá fi mí lẹ̀ pẹ̀lú Dèjì. Because I love him so much. Okay, ma. I give up then. You know better. It's fine. I love him too. Point of correction, baby. Not love. You like him. I love him. Oh, okay. I like him. ká tó bá ní ìrìn àjò lẹ́ni tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò lẹ́ni tó ń bá rìn. Anyway, ìṣòro lórí ìtòbí mo láwọn boys tó ń ṣiṣẹ́ fún mi náà láwọn mo ṣe but ní a bá ní àwọn special clients èmi ni máa attend sí wọn. Special clients ẹ̀ gbogbo ni mo sọ at least aṣáà ni bó ṣe ń kó pẹ̀lú àwọn clients tó ń sọ. obìnrin tó lè sẹ́yìn kó pọ́nra sí kóhùn fún lọ báwo ló ṣe é kó. mo kàn fẹ́ mọ bó ṣe ń ṣe. So we say why you are professional. So this is professional and we like to discuss the price of it. Anyway, there can be a second. How would they see Rocky so for you? See, Rocky really ní issue tó bá ní sọ. Rocky ní problem jíjí ni. Mo ṣe problem kékeré. In fact, mi ì lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí Rocky. Rocky ti tọ́ pátápátá o. Sí nǹkan mọ́ nọ́tí. But kí ni ti company yóò wá pọ̀ ṣe ṣe pé kọ́ náà lè ti lọ ṣiṣẹ́? Iye òótọ́ company wa ló gbé travel lóòótọ́. Nǹkan tó ní pé kó lọ ṣe òun ti ṣe tó ti parí ẹ̀. Then àwọn ti gbé lómi gan dìde ní company mi báyìí pé kó lọ rẹ bíṣẹ́ kó tún lọ sàn because òun ti ṣe nǹkan tó ní pé kó ṣe ṣe tán ó ti wà láyà ní níbẹ̀ yẹn. Nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ sí tí gbogbo ẹ̀ fi rí bẹ̀ yẹn ní òye. Olórí mi lè ní gbogbo ìlú. Mo ń torí ẹ̀ gangan ni mo ṣe wá sọ fún nítorí ẹ̀ ni mo ṣe wá sọ fún ẹ pé kí la lè ṣe sórí ọ̀rọ̀ aṣá ni máa wòran bẹ́ẹ̀ yẹn. Ṣé o fún pé Rocky máa ní wá manage pẹ̀lú ìjọba? Kò ní wá manage kékeré ló ń sọ yìí ṣé o rò pé bóyá yàn dáhùn kékeré ló rò pé mo sọ ni ó ti dáhùn tó máa pátá kò sí kankan mọ́ inú lórí obìnrin wọn ni o fàájò tó ń kọ̀ǹpilẹ̀ kí ló ń sọ yìí ó máa ṣe é. Bá sọ̀rọ̀ pé wálé làwọn fún màmú kájọ máa manage kájọ máa lọ. Ìfún àgbẹ̀kùn wa ṣe ìmọ̀ pé máa fi sọ pé kó máa bọ̀ lé kó sì kọ́ tó kókó mú lọ́hùn ó kọ̀ jókòó síbẹ̀ ni wọ́n sọ kó máa bọ̀ lé. ká tó bá ní ìrìn àjò pẹ̀lú tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò pẹ̀lú tó ń bá lọ. Àwọn tó kẹ́ ẹ́ ṣe tó kọ́ ọ̀gbọ́n àwọn yóò máa jọ àwọn ọmọ ìsàlẹ̀ Mo lẹ́kẹ̀ẹ́ tó ń pa àwọn ọ̀dà mi, wọ́n máa ti pariwo mọ́ mi. Èmi mò ń gbé bí ajá àkókò. Ẹ káàbọ̀. Ṣé ṣe àwọn tó ṣẹlẹ̀ báyìí? Wọ́n á lọ kó gbogbo ẹrù ẹ pátápátá. Ó ti tó gẹ́ ṣùgbọ́n màá dá ẹ lókòwò. Nǹkan tó bá wù ẹ́ tó bá fẹ́ tà sọ fún mi màá fún ẹ lówó ti try bí ṣùgbọ́n. Rárá mú mi, àwọn ló ní pé kí n tó ńlá sókè kí n wọ́n tó kéékèèké. Níṣẹ́ ó ti wà lọ́kàn mi tí pé ó kò wà coincident ni. So get. Mo kú dáàdì dáhùn. Bọ́lá bá fẹ́ tà kó wá sọ tètè lọ́pàá kí olóyè jẹ́ wọ́n. o lè fi pé nǹkan tó ṣe ìwà right by. Kí ni mo ṣe? Ọmọ wo nígbà tó o ti dé ni mo ṣe ní ìdí sáfíìsì. Nígbà tó dẹ̀ ti wá dé ń sìn gate man náà wà lẹ́nu gate ajẹ́ mẹ́ta èmi ò fẹ́ kí èrò lọ́pọ̀ jù ní níjà rẹ̀. ìyẹn kò máa dà pé ni mo fi ti èmi kó bá náà mo ní kó máa tó gbó kí ni náà kò dé ń sòdẹ̀ sọ pé kó wà máa lọ. Bébí kò ń ṣe àwọn ló fi tiẹ̀ kó bá mo ti ní ní máìlì tẹ́lẹ̀ bọ̀ ó kàn wá coincident lẹ́yìn ṣé o get mo ò dẹ̀ lé lọ láì má fún lówó mo sọ fún pé kó lọ wá nǹkan tó bá fẹ́ tà anything tó bá fẹ́ tà máa fún lówó ẹ̀ kó náà lọ dá dúró tó ṣẹlẹ̀ nìyẹn náà. Okay.
pé nǹkan ló fẹ́ lọ nìyẹn. That's what I want. Anyway, ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ. Kí ni? Ọ̀rẹ́ mi kan fẹ́ dí láti Amẹ́ríkà so mo fẹ́ kó bá a manage ní ìbára. Bíbí, nǹkan tó rí ìyẹn ni nǹkan tèmi náà ní ìwọ ni wáyé tó ṣe ń sọ fún mi pọ̀ rẹ̀ kan fẹ́ dé. She bought him a manage nínú bus cutter for the meantime. Thank you so much. Thank you. What's my use of thank you. Kato mani mi ajo, ẹni tó fẹ́ bá lọ. Kato mani mi ajo, ẹni tó ń bá rìn. Òjìji rẹ̀ lọ́rẹ́ rẹ̀, ẹni tó fẹ́ náà lè yàrá. Rocky, ṣé ìwọ kì í bíbá iṣẹ́? No, this is lovely, man. Before I went to she want Yankee gun. I'm telling you, very good motel. Very good she want US so sherry. Yeah, I love the whole thing, you know. The sofa. This is cool. Rocky, mo fẹ́ kó wo ibà dáadáa. Ìwọ ló ní bí for now. And ibi tó bá ti mú ẹ lè máa lọ sí. Àmọ́ dẹ̀ fẹ́ kó mọ̀ pé ìyàwó mi ó wà accommodating gan. And inú ẹ̀gbọ́n máa dùn láti rí ẹ. So mo fẹ́ kó feel free, o understand? Má worry ara ara. O ṣáà ti ṣàlàyé fún mi. Mo wẹ̀ wá pátá létí. Oh, ṣe gan, you know. I appreciate it, guys gan. Lágbára Ọlọ́run. Wọ́n tí ò tún máa ṣẹ́kù, you know. Àjọ débẹ̀ náà mi à lè tẹ́ sí rẹpẹtẹ, màá tún lè jẹ́ kẹ́ mọ̀ pé ayé ṣì ń lọ náà, you know. But though oríṣiríṣi mi ń sìn, but I'm just thinking pé tó tutù bá dé mo ti wò round mi ò rí ìta kankan, so I don't know kí ni. Ọ̀kì bí ìta wá wò. Àti ṣọmọ tó tutù bá dé ṣọmọ pé orú mú ń sìn. Naija ló wà yìí. Ó sí lọ́hùn mọ́ ó lè rí ìta bíbá ẹ̀ ó ti yẹ AC tó máa rí ló ti rí yẹn. Ó ní ẹlẹ́yìn yẹn. AC ni. Àfẹ́ pani. Oh, all right. All right. Ẹlẹ́kejì tí ó ṣe alága gbogbo ẹ̀ sórí ibi tí ó wà yìí. Ìyàwó rẹ̀ wá ń gbé bẹ́ẹ̀ o. Ibi yóò ṣe ibi tó yẹ pé wàá máa lọ mú obìnrin wàá máa káwọn obìnrin wọnú bíbá wa ìyẹn ò ní wà pa o. Kí ló ń sọ báyìí sí náà? Ṣọ́rọ̀ obìnrin ló wà lọ́rọ̀ mi ni. Ṣòro pé lóbìnrin kan bá sọ lẹ́nu ọ̀rọ̀ ló mú wọn lè gbéra sí i. Mi ò lè gbéra sí i mẹ́. O má dà lóhùn. O free láti gbẹ tó bá ti wẹ̀ wá. O free. Hello. Ó ti dá Rocky, ìyàwó mi ni. Ìyàwó, this is Rocky. Ọ̀rẹ́ mi ló ṣẹ̀dí láti Amẹ́ríkà ni. Oh, Uncle Rocky. Ìyàwó ẹ̀. Báwo ni trip yín? Mo sá gan. Ìyàwó ẹ̀. Yes, my wife. Wow. 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 Mo pé ìyàwó ẹ̀ pìtì tó báyìí. Thank you, sir. Thank you. Mo ṣe gan. Baby, kí wàá ló ti fi ṣe Uncle Rocky lálejò? Mo fẹ́ kó dé náà ní àwọn ká lè kó lè bá mi sáré wá nǹkan sí fún. Okay, Uncle Rocky, oúnjẹ oríṣiríṣi ló wà. Pando yam wà, mo dẹ̀ lè bá yín fi ọwọ́ gun. Mo ní ẹ̀fọ́ rírò, mo ní ẹ̀fọ́ ẹlẹ́gùsí àti ewédú. Èwo lẹ fẹ́ jẹ? Oúnjẹ tí mo ṣe jẹ l'Amẹ́ríkà gan kò tí digest nínú. Mo dáràn. Rocky, níwọ̀n tó jẹ́ pé ńgbà táwa gbé yẹn pọ̀ ló sọ fún mi pé ebi ń pẹ́ o fẹ́ wéwọ́ ni pé o ti jàmàlà ti pẹ́ ló sọ bí pé o ti yó. Pé wà jọ. Má ti jẹ wọ́n ṣe oúnjẹ fíìmù jọ. Kí ni reason? Bí mo ṣe rí wọn mo ti yó. Mo dẹ̀ sọ wọ́n ṣì máa ṣe oúnjẹ fún mi. Ìyàwó mi ẹ ṣì máa ṣe oúnjẹ fún mi tó máa pọ̀. Ẹ jẹ́ wọ́n jọ romala fẹ́mi àti ẹ̀ka jẹ́ náà. O kí ló ń ti yàrá epo ìyàwó mi bá wa ru àmàlà gbẹ̀gì àti ewédú kan bùlé lórí. Mo fẹ́ dé ìlú mi. Wọ́n sì pè jẹ́ torí stress. Well, stress ni. Mo ti yó padà. I'm seriously. Indigestion ni gbogbo oúnjẹ tí mo digest náà mo láti bí èwe kò digest. I'm so sorry. Ó ṣe lè relax náà. Ẹ má wẹ̀rẹ̀. Kò sí nǹkan tẹ̀fẹ́ jẹ tí mo lè bá yín ṣe bó jẹ́ kí mo bá yẹn ru àmàlà yín ó fẹ́rẹ̀ dáadáa. Ṣẹ́gbọ́n. Ètè pọ̀ obìnrin ni. Satan wise obìnrin ni. Satan bright mi mọ̀ fẹ́. Bó bá jẹ́wọ́ ni kí ló ṣe náà. Bó bá jẹ́wọ́ ni ṣó lè gbarú ẹ̀. Yes. Kí ló wá ṣe mí? So ọ̀rẹ́ ni wàá ti dìde àbí? Ẹ nà. Tí n bá gbọ́ lẹ́nu ẹ̀, ó sọ fún Dèjì nǹkan tó wà láàrin mi àti l'Amẹ́ríkà.
ikú lè rí ẹ ṣe Ronke bó mọ nǹkan tí mo lè ṣe náà. ìgbéyàwó di ìyàwó àwòrán ọ̀rọ̀ làwọn kó ìfẹ́ ò sì mọ́ o abẹ́ ò dẹ̀ rí ìfẹ́ àfàdìyẹ òdùnú àdàlọ́ o Satan bright Satan bright. ká tó bá ní ìrìn àjò ẹni tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò ẹni tó ń bá rìn òjìji rẹ lọ̀rẹ́ rẹ ẹni tó fẹ́ náà lè yàn rẹ ìbólúwa ti fẹ́ ṣe fẹ́ ké ìfẹ́ ò gbọ́dọ̀ gbà bọ̀dẹ̀ rárá o ìfẹ́ Satan bride Satan bride Satan bride ẹ̀wà ayágbára Satan bride Satan bride Satan bride ẹ̀wà ayé ìgbéyàwó ti di ìyàwó àwòrán àṣà kan dẹ̀ ń gbáyé yìí bó ti wù wá mú ohun gbogbo ti yí padà ohun ẹ̀ ìfẹ́ ojú la tẹ̀ ń bára lò ayọ̀rí ni ènìyàn ní kò fẹ́ ní lójú bàtà sẹ́nu ká tó bá ní ìrìn àjò kàwé ní àwọn bá lọ àyà burúkú kò ṣe é fẹ́ bẹ́ẹ̀ náà lànà burúkú Satan bride Satan bride Satan bride ẹ̀wà ayágbára Satan bride yeah. Satan bride ìyàwó èṣù máa yọ ọ̀dọ̀ mi wáyé èṣù má ṣe mi ọmọ ẹlòmíì ni ó ṣe èṣù má yà lẹ́mí mi máa fẹ́ àmì ó ilé mi kó má kún fóyín ni ọ̀dẹ̀dẹ̀ mi kó kún báyọ̀ ayọ̀ ní kí tèmi jẹ́ o torúkọ ro mi alágbèdámọ̀ yà lọ́dọ̀ mi Satan bride Satan bride Satan bride ẹ̀wà ayágbára Satan bride oh 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 Satan bride ẹ̀wà ayé ìgbéyàwó di ìyàwó àwòrán owó làmúlé ìgbéyàwó di ìyàwó àwòrán ọ̀rọ̀ làmúkó ìfẹ́ ò sì mọ́ o abẹ́ ò dẹ̀ rí ìfẹ́ àfàdìyẹ òdùnú àdàlọ́ o Satan bride 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 ìyàwó èṣù. Tani jẹ́ fẹ́ ń darú ẹ̀ bó bá jẹ́wọ́ ní ṣé wàá gbọ́ bó bá jẹ́wọ́ ní oṣù lè darú ẹ̀ obìnrin ló bìrìkìtì obìnrin yóò ló bìrìkìtì obìrìkìtì dẹ̀ láyé abẹ́ máa bẹ́ mi lórí obìnrin lónìí kọ́ máa dì mí pa o obìnrin lónìí ẹ̀yin yá ni ó bẹ̀bẹ̀ obìnrin ètè pọ̀ obìnrin ni Satan wife obìnrin ni Satan bride mi mọ̀ fẹ́ bó bá jẹ́wọ́ ni kí ló ṣe náà bó bá jẹ́wọ́ ni ṣó lè gbarú ẹ̀ ṣó bá jẹ́wọ́ ni ṣó lè gbà.
happy wedding anniversary, babe. Yeah. To us. To trust. Oh. I love you so much. I love you too. Trust you. Delicious. Thank you, darling. As usual. Yeah. Thank you. I'm fine. Fine, it's okay. Okay, it's okay. So, can you tell me when you're back home? Ṣòro ìsìn, ara kan tí mo ṣe ní kó máa jẹun kó tó lọ bí iṣẹ́ nìyẹn. Iṣẹ́. Wele Rocky. Tani Rocky. jẹ́ fẹ́ ìgbàlú rẹ̀. Bó bá jẹ́wọ́ ni ṣe wà gbọ́. Bó bá jẹ́wọ́ ni ṣe lè gbàlú. Sorry. Sorry. It's okay. Tí mo tó máa ṣe é má wọ̀rí. Abẹ́ máa bẹ́ mi. Obìnrin Sorry. Kọ́ máa dì ní ìpàdé. Obìnrin ló ní. Ẹ̀yin yá ló mo bẹ̀bẹ̀. Sorry. Obìnrin. Ètè obìnrin ni. Ká máa lọ sínú ilé. Satan wife. Sorry. Okay, sorry. Satan bride. Mi ni mo fẹ́. Bó bá jẹ́wọ́ ni kí ló ṣe náà? Bó bá jẹ́wọ́ ni ṣó lè gbarú ẹ̀? Ṣó bá jẹ́wọ́ ni ṣó lè. Tó mi. Mo ń jẹ́ o. Tó mi o. Mo ń dáhùn. Tó mi. Mo ń dáhùn o. Ẹ̀mẹ́lọ ni mo pẹ́. Ẹ̀mẹ́ta wà o. Sọ fún mi ń pẹ́ lórí ẹ̀kan sí i. Eléyìí bẹ́ẹ̀ tán náà. Rocky, ìhòmú tó látàárọ̀ o. Ilẹ̀ dẹ̀ ti ṣú. Wá mọ́ lọ́lé rẹ̀. Ó bá máa para rẹ̀ bọ́ síwájú èmi nìkan ń ta jẹ̀dẹ̀ l'Amẹ́ríkà. Ó ti gbọ́ bọ́ síwájú. Wọ́n tún mi jọ ọ́. Rọ́kìbù yóò ṣe tó ládùúgbò mi, ó ti gbọ́, wá máa lọlé. A kò fún mi lówó ìtò rà, ìtò mú ti tó. Àwọn ọlọ́pàá máa tó dé ibi láago 12 ló wà mí látago 4 ọ̀sán. Ó mú gbá lórí ẹ̀, ó mú bá bẹ̀ jẹ́, ó ti tó dìde. Fún mi lówó mi jàre ilẹ̀ ìṣú. Màá fún ẹ lọ́wọ́ fún ewu rẹ̀. Fún mi lówó. Pọ̀nmọ́ ẹ̀ tí mò ń jẹ ló yí pọ̀nmọ́ ẹ̀. Màmá ò tí mọ̀ wọn máa wí. Ó ní mi lójú ara rẹ̀. Fún mi lówó ọmọ náà wọn lọ́lé máa tilẹ̀kùn mi kúrò bí yóò ṣe tó. Máa ò bó ṣe ń ṣe. Bí ń ṣe wà fún wa fájú. Mo lè drive dé Nàìjíríà bí ṣe wà. Wàhálà ìwọ ló dáa jù. Mo lè wá mọ́tò dé Nàìjíríà. Alákùlì sàlámì. Owó dà. Owó wà. Rọ́kìbù sówó mi gbé báyìí. Máa fọwọ́ jẹ mí lára jáde. Màmá rẹ̀ mo kọ́ ẹ̀. Adé máa sí sọ ó dàárọ̀. Rọ́kìbù. Wà á délé. Àwọn pẹ̀lẹ́ ọkọ mi. Láyọ̀ ọ̀rọ̀ ògùn lẹ̀. Èmi
ènìyàn ní kò fẹ́ ní lójú fàtà sẹ́nu ká tó bá ní mímí àjò kàwé ní à ń bá lọ aya burúkú kò ṣe fẹ́ bẹ́ẹ̀ náà lànà burúkú Satan bright Satan bright Satan bright ẹwà ayé agbára Satan bright yeah. Satan bright ìyàwó Don't touch me. Don't touch me. I feel where coming, Rocky. Kí ló ṣojú ẹ̀ báyìí? Má sọ fún mi pé ọmọ bàbá ṣe bẹ̀ sí nínú mi lóru àná. Kí ni mo ṣe fún ẹ? Mo dúró kó dé torí ó pẹ́ bẹ̀rẹ̀ rí. Ó wá bẹ̀ sí nínú mi. Má bẹ̀ mí. Má bínú ara ẹ̀ jọ. Ṣorí mo ti yó lánàá ẹ̀ mi ò mọ nǹkan tí mo ṣe mi ò mọ nǹkan tó sọ mí dédé. Má bínú tó lọ láwọn tó sọ. Ṣé ìyá mi àti bàbá mi ó fi ẹgbà mi lé lọ́wọ́ gbà tó máa fẹ́ mi? So kí ni mo ṣe fún ẹ? Mi ò kàn mọ nǹkan tó ṣe mí náà mi ò mọ nǹkan tó bà mí níjọ. Mo fọlọ́ mi. Don't touch me, má fọwọ́ kàn mí sẹ́. It's okay jọ torí Ọlọ́run wo má bínú má ya fọ́tò kankan mọ́ jọ torí. Jẹ́ sọ tó tọ́ fún ẹ báyìí. Gbogbo evidence pátápátá ni mo ti send sí lọ́ọ̀yà mi. Any moment from now, ọlọ́pàá máa wá gbé ẹ. Ó máa rọ́ọ̀tì sí jẹ́rìí. Ò ní ṣe orí burúkú jọ má jẹ́ ìṣẹ̀wọ̀n lamẹ́ríkà torí Ọlọ́run mo fọlọ́ bẹ́ẹ̀ má borúkọ bàbá mi jẹ́ má borúkọ màmá mi jẹ́ o torí Ọlọ́run mo fọlọ́ bẹ́ẹ̀ jọ. Mo ní kó má fọwọ́ kọ́ mi. Ó yẹ mo ti gbọ́ jọ ṣe orí anything tó bá fẹ́ kí n ṣe fún ẹ ni mo máa ṣe gbogbo nǹkan tó bá sọ pé o fẹ́ mi náà ni máa ṣe jọ delete wo pictures ẹ jọ torí Ọlọ́run jọ. Anything tí máa fẹ́ máa fún mi. Má ṣe fún ẹ. Láti wákàtí lọ gbogbo nǹkan tí bá fún máa fún mi. Má ṣe fún ẹ. Àṣẹ tí bá ti pa fún ẹ ló máa múlẹ̀. Ó máa múlẹ̀. Gbogbo nǹkan tí bá ti fọwọ́ síbẹ̀ pé mi ni mo ní. Mi wọ́n ní. Deal or no deal? It's a deal. Delete your pictures and job. No, tell me delete it because mo ti send it sí lẹ́yìn náà. Don't má fọwọ́ kàn mí, má fọwọ́ kàn mí. Okay. Mi fọwọ́ kàn mí tó. Kò ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sẹ́nu mi fọwọ́ kàn ẹ̀. Mi fọwọ́ kàn ẹ̀. I have here 4 asking prices for your house, Mr. and Mrs. Onamide. Take a look. The third one is okay. Abikilo Rocky. No, anything to that is fine. I'm just fine with anything. The third is okay for us. Okay, so the third one sounds good? Yes. Sounds good. So I'll bring the check with me tomorrow. Okay. Before you come back tomorrow, the document will be ready then. Okay, sounds good. You're welcome. I'll see you tomorrow. All right, nice doing business with you. Thank you. Thank you. All right. AY. Yes. Are you telling me pé gbogbo ọ̀rọ̀ tí Ronke sọ lẹ́yìn bó ṣe jẹ́ nìyẹn àti pé ìwọ gan fúnra rẹ̀ ò mọ̀ anything nípa ẹ̀? O má jẹ́ kí n tún ẹ. Mo fi Ọlọ́run tó dá mi mo fi ṣẹ́rí. Mi ò mọ nǹkan kan. Bó ṣe pè ẹ́ ló ṣe pè mí náà pé òun fẹ́ rí wa fún ọ̀rọ̀ kan tó wà important pé kí ṣá máa bọ̀ kí máa bọ̀ kí máa bọ̀. Bí mo dẹ̀ ṣe débì èmi ni mo kọ́kọ́ ń béèrè lọ́wọ́ pé kí ni nǹkan tó wá ṣe lóòótẹ́ tó fi ibi tí wọ́n fi ẹ́ sí tó fi yẹn sílẹ̀. Kò sọ fún mi. Ìfá àtẹ̀mí gan ni mo yẹ̀ṣẹ̀ bá sanwó òtẹ́ yìí.
tó sọ yé mi. Secondly, ṣé nǹkan tó jẹ́ kó máa yé mi sí ni pé ìwọ ò mọ̀ pé Ronke ń fẹ́ Mariam kó tó dìbò lọ sí Amẹ́ríkà. Mo fi títóbi Ọlọ́run mo fi ṣẹ̀rí. Mi ò mọ̀ pé mo fẹ́ Mariam kankan. Lóòótọ́ èmi àti Ronke jọ wà níbi iṣẹ́ kan náà ni. But nígbà táwa ń bí iṣẹ́ náà obìnrin bíi 2 sí 3 ló máa ń wá wá. Mi tún jẹ́ Mariam àbí Ìyábọ̀ nínú wọn. Mi mọ̀ kankan. Ọlọ́run. See, it's like you guys do not believe me, right? Lójú yín sìn, cook up story. See, you do not know this lady. She's evil. Hold on. Mo kàn pray kí ni lock. Ọlọ́run jẹ́ kí ni lock. So, at least o ṣáà dá voice ẹ̀ mọ̀ yín ò dẹ̀ ní parọ́. Kò ní sí rọ́ńbẹ́. Because Maria. Hello, Maria. Hello. Yeah, Maria. Mo débi tí wọ́n fi ẹ́ sí mi ò bá ń bẹ̀. Ó lè bá mi bẹ̀ because mo ní láti sásàlá fẹ́ mi ni. Good for you. Ronke, tí n bá gbọ́ pé o sọ nǹkan fún Dèjì, màá pa ẹ́, màá tún ẹ pa. Ibi tí wọ́n sin ẹ́ sí, màá tún lọ wúwẹ́ ń bẹ̀, màá tún ẹ pa. O mọ nǹkan tí mo lè ṣe o. Yeah, mo mọ nǹkan tó lè ṣe. Mo mọ̀ pé o ti pa Mary o ti jí mi. But this time around, you know what I'm talking about? Mo ti ẹni jẹ́ kó rí mi pa. Pé bó máa lọ síbi tó ń sinmi sí, o máa tún lọ jí mi bẹ̀. It's not gonna work. Okay? Now, èmi ò ní sàn kankan fún eléyìí tó fi ṣe ọkọ ń sìn o. No, mo ò ní sọ anything fún. I'm going to keep this a secret. Okay? But you know what, Maria? Mo fẹ́ kó mọ̀ pé tí irọ́ bá lọ lógún ọdún, just one day, like one day will turn her back. That's just it. Obìnrin ló bìrìkìtì, obìnrin yóò ló bìrìkìtì, obìrìkìtì dé láyé. Báwo ni? Ọ̀bọ̀ Ronke bí ẹ ló ń bí mi nù. Kí ló ṣe fún? You can imagine. Ọkùnrin tí pè mí ni Ọlọ́run wà kú tán. Without any notice. Just like that. Kí la wá ń ṣọ̀rẹ́ fún? Èmi náà lọ wò wọ́n ní apartment tá a fi wọ́n sí. Mi ò bá wọn bẹ̀. Mo dẹ̀ ṣe bá wọn sóúnjẹ tẹ́ máa jẹ tán ni. Madam, imagine. Báwo lọ ṣe máa lọ síbi kan wọ́n tiẹ̀ sọ fún mi? Báwo ni bọ̀dá Ronke ṣe ń ṣe báyìí náà? Ìwọ ni kò sọ fún ẹ. Èmi tí mo jọ rẹ̀ nǹkan, ṣó sọ anything fún mi ni? A ní mi ò ní any notice rárá pé ó ń lọ anywhere. Ìjọ wa ló máa dé báyìí? Ẹni tí ò sọ fún mi nígbà tó ń lọ. Ìyẹn ló máa sọ ìgbà tó máa dé. Ìyẹn tó gbé lọ yẹn, ó possible wẹ́ẹ́ gbé tó máa gbé nìyẹn. Inú ẹ̀ ń bí mi seriously mi wá. Àwọn èèyàn ṣá. Tẹ bá ṣáà ní kí n ṣoore fún wọn ṣá, ibi náà máa fi sàn. Anyways, má rò ṣùgbọ́n. Forget about it. Kí ló wà nílé? Oúnjẹ tí mo bá wà tí wọ́n ṣe ilẹ̀ náà ló wà nínú. Ṣé wọ́n lọ sí àrẹ́ǹtì? Tẹ́lẹ̀ wọ̀ jẹ́ kí n kọ́kọ́ gẹ́ǹtì ọkọ̀ tuntun fúnra mi. I'll decide. Mo ti ń bọ̀ bébè. Nígbà tí mo rí Ronke àti Dèjì, ẹ̀rù bá mi gan-an. Mo kàn sọ́mọ courage ni. Wọ́n ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Dúró náà, báwo ló ṣe wá fẹ́ ṣe báyìí sí ilé ìdó káàmpù Ronke sílẹ̀? What are you gonna do? Babe, you don't trust me anymore? Of course I do. Oh. Ọ̀rẹ́ mi, ṣé wo mọ̀ ẹ́ ni? Mo ti jẹ́ kó mọ̀. Mo ti threat life ẹ̀. Èmi tó yẹ pé mo fún ní poison America, mo tún fún antidote. Yeah, mo rántí. Mo sọ fún pé màá
àtútùpá ṣọlẹ bá wá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí mo gbẹ́rẹ́ ní ọkọ mi ni pé Rokeeb ti wà ní Kútọ́nù. kí ló ṣe ń tán. ó sàṣà láfẹ̀mí ẹ̀ náà ni. But this girl, you were crazy. Kútọ́nù all the way. Wow. Well, I think that's sorted for now. But here is the thing. You would have finished really soon. So what are you gonna do about it? Torí ṣe mọ̀ pé àwọn ọkùnrin wọ́n máa need assurance àti reassurance. Because with the way this whole thing looks now, ó máa wò ké ohun ọmọ bí tó lè jà sí bóyá bí àbí bẹ́yìn. Ṣùgbọ́n kẹ́rù lè mọ̀ gbà. So I think I need you to show him more love. Kó mọ̀ kó fà mọ́ra, kó fìfẹ́ hàn sí dáadáa. Kó lè mọ̀ pé okay, he's the main guy in the picture. Bí mo ṣe wà yìí, mo tẹ̀lé Dèjì kákàkiri for now ni. Yeah. Because mo fẹ́ wò bóyá òun àti bọ̀bọ́ yìí ń sọ̀rọ̀. Mo fẹ́ máa gbọ́ conversation wọn. Bó bá ṣe wá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣá. Bóyá fóònù Rokeeb ti sọ̀nù Kútọ́nù tó wà. Wọn ò ń sọ̀rọ̀ mọ́ rárá. But this world is indeed a small one. To think that Deji and Rokeeb will know each other. Small world. Gbogbo nǹkan tó wà nílẹ̀ pátá ló ti yé mi. Òtítọ́ yẹn dẹ̀ ti hàn sí mi ní kedere báyìí. Nítorí mo fẹ́ jẹ oyè abáramúre jẹ, ni mo ṣe decide láti ìgbésẹ̀ tí mo fẹ́ gbé. And Rokeeb, bóyá òun gbàgbé pé olóore mi ló jẹ́ o. Kó tó dìbò lọ sí Amẹ́ríkà ló ti sọ mí di èèyàn tí mo ti pé mi gan fúnra mi ti ń náwó, mo ti ń wá òkè. Okay, tell me, báwo ni màá ṣe wá máa jókòó lé sweat ẹ̀? Nǹkan tí wọ́n ṣiṣẹ́ fún èmi wá ń jókòó lé sí, mo wá ṣe pé mo lówó mo wà òkè. It's your sweat. Ọlọ́run máa lọ lọ́rọ̀ ìgbòho wa. Ẹ̀yin ọ̀rẹ́ mi dẹ̀ mọ̀ mi, mo jẹ́ nìkan tó yẹ pé mo ní guilty conscience. I am feeling guilty right now. So, fún di èyí, mo ti wá decide láti gba gbogbo nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ mi náà fún ìgbà. Bẹ́ẹ̀ni, kò ní sọ bẹ́ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀. Yowa. No, Deji, listen. I appreciate the fact that you appreciate me. But at the same time, mi ò ní fẹ́ kó lọ endanger life. This lady in question is very, very dangerous. Mo, èmi mọ̀. No, you cannot. See, alright, let the sleeping dog lies. O ní láti worry ara ẹ̀. Èmi àti AY àmọ́ báyé máa yanjú ẹ̀. In fact, àti gbégbèsè lórí already. Wo Rokeeb, fi ọkàn ẹ balẹ̀. Kò sí ọgbọ́n tó fẹ́ gbọ́n àti ìtì tó ní, iwájú ló máa bá wa. Ó tẹ mọ nǹkan tí mo rò báyìí. Nípa àwọn whistleblower sí ẹni náà. Kí ló kàn ọ́ pẹ̀lú gbèsè ayé èèyàn kan? Kí ló dé tó ṣe ń ṣọ́ àkáǹtì àwọn èèyàn káàkiri? Irú àwọn olófòfò játijàti wo nìyẹn? Tó fẹ́ bọ́ yẹn tíyàn nínú àkáǹtì, wọ́n á dẹ̀ wá lọ tú èèyàn fò, wọ́n á wá kó gbogbo èèyàn pátápátá. Gbogbo àwọn èèyàn ṣá wọ́n ṣá máa ṣoríṣiríṣi ní ìlú tàwa yìí. I'm tired, Jare. Ọ̀rọ̀ yóò ní láti yà ẹ́ lẹ́nu. Sórí gbogbo kíní tó ń wo yìí, it's normal. Yes, nǹkan tó normal ni. Sórí àwọn people yẹn, investigation lásán ni wọ́n ń ṣe. Tí wọ́n bá rí pé èèyàn kankan ní wà níjù, wọ́n máa fúnra sí i. Wọ́n á fẹ́ mọ irúṣẹ́ tó ń ṣe. Tó bá dẹ̀ ti investigate tó ti rí pé iṣẹ́ tó ń ṣe wà legit, wọ́n máa filẹ̀. Sórí but tó bá ti wá rí pé nǹkan tó ń ṣe kò wà legit, wọ́n máa gbẹ́sẹ̀ lé gbogbo properties ẹ̀ ni. Yes, débi pé gbogbo owó tó bá wà ní bank account ẹ̀ ló máa gbà. So orí wọn ti Amẹ́ríkà ni wọ́n ti wà. Sórí ìlú òyìnbó tí wọ́n wà yẹn, kò sẹ́ni tó mọṣẹ́ tó ń ṣe. Bóyá òun hustle, bóyá òun ṣe báyìí ni, ó ṣàti rówó kó dé. Tó bá dẹ̀ rẹ̀ pé òun náwó ẹni àwọn á fẹ́ investigate ẹ̀, but àwa tá a mọ̀ pé bó ṣe dé ìwọ wà legit. Àwọn tó ń wù ẹ́ ò mọ̀ nǹkan tó fà ní ẹ̀ sọ mi ò fẹ́ kó rí bí issue. And ṣòro èmi, wọn kẹ́ mi ní shop tí mi dẹ̀ nìyẹn. Tí bá lọ tí mò ń dé, kó jẹ́ jíwa gan ni mo lò. Wọ́n máa kàn fúnra sí mi náà ni. Bá dẹ̀ fi hàn wọ́n pé nǹkan báyìí ni wọ́n ṣe, wọ́n á mú wọn débẹ̀. Nǹkan tó ń bà mí lẹ́rù gògó nìyẹn. Ṣùgbọ́n
àwọn nǹkan tèmi ń ṣe ń sìn mo kàn ń náwó síta ni kì í ṣe pé bóyá mo ń gbowó wọlé fò náà. wọ́n wá béèrè pé iṣẹ́ wo ni mò ń ṣe gan nínú ìlú yìí tó jẹ́ pé mo fi ní àdúró owó tó tó bẹ́ẹ̀ nínú báńkì. ó ti á mọ nǹkan tí mo fẹ́ ṣe ń sìn níbi mo fẹ́ mú gbogbo owó tó wà ní àkáǹtì mi sínú àkáǹtì tiẹ̀ mo fẹ́ change orúkọ tó wà lórí properties mi sí orúkọ ẹ̀ kí everything kó wà ní kàwọ́ ẹ̀ tí má nílò wá fún mi understand because around people in bá mi. But o fi pé ìyẹn máa jẹ́ good idea because èmi wò pé o ní láti bẹ̀rù ni nígbà tó yẹ pé owó tiẹ̀ wà legit owó tó kó wá o ṣáà jalè o ní láti máa bẹ̀rù. Baby jẹ́ kí n bẹ̀rù nǹkan tí wọ́n bá ní èmi mo ní nǹkan tèmi náà bá ní ìwọ ló ní jẹ́ kó wà bẹ́ẹ̀ mo insist jọ. You think so? Yes baby. wọ́n jẹ́ nǹkan tó fẹ́ náà nìyẹn kò sí problem àti ẹ̀gbọ́n ọkọ àti ìyàwó ni wá àdéjọ ń gbé pọ̀ ni anytime tó wá dẹ̀ ti ní ìdí nǹkan yẹn wọ́n máa mú tó kó sí. Happy though. Okay, darling. Darling, I'm so sorry. Oh, are you sorted now? Yes, I'm fine now. Okay. But then, I mean, kí ni àwọn nǹkan tó ń ṣe káàkiri láti ìjọ mẹ́ta yìí tí mo ti ń gbé kiri? What are you really up to? Babe, show me one whistleblowers wá káàkiri Nàìjíríà ni tó ń kó báwọn tí wọ́n ń ṣe fraud. Kó má dẹ̀ ló jẹ́ pé kó ti ń trace mi bọ̀ láti Yankee tí mo ti mọ̀. Torí àwọn ṣe lọ kó gbogbo everything mi, gbogbo properties mi tí mo lọ kó sínú àkáǹtì kan. I don't get it. You mean all of your money? Loco sínú account of it? Yes, it's my husband. Did you love me? No, they love you. Know that. I know that. Of course I do know that, but you think that is safe? Yes, it's safe, darling. Well, I mean, well, of course it's safe. Who am I to say otherwise? Okay, then it's fine. Jalo, but mo hope mo ti parí iṣẹ́ tèmi. Mo ti parí ẹ̀ láti bí ọ̀sẹ̀. This is the last of it, abi? Yes. So, má pè mí kí n tún wá gbé lọ bí kan lọ́la. Mo fẹ́ for arrest. Mo ní pé. Thank you, darling. All right, love. My Naija Uber. Well done. Emi Naija Uber. Well done. You got me there. Naija Uber. Your house, Dre. Ejama lo limit. Because tell me about Aki, I want to touch This is unbelievable. Did you? Who will be the Open properties for me. Who come in one by? God. Did you? Ṣé pé ìwọ ló bá padà sọ mí di lórí rẹ̀ padà? What? How did you do it? Well, ó ṣe yẹ ká fi gbogbo yẹn lẹ́nu. Kókó bẹ̀ ni pé ká ṣá máa dúpẹ́. Madam, bros iná dé wọ́n ní àwọn béèrè bó dẹ̀ ní láti bò wọ́n ní on further notice on presidential on give you letter. Bẹ́ẹ̀ni sọ̀hún ẹ jọ̀ọ́ jàre kí ló ṣẹlẹ̀. Láti ọ̀dọ̀ ìjọba.
What's going on here? Àwọn tó ní ilé yìí lọ ní ká wá fún yín ní ìwé yìí. Wọ́n ní àwọn fẹ́ lò ilé àwọn pé kẹ́ kó jáde. Nílé mi. Nílé tí mo fi owó ara mi kọ́. Kí n jáde níbo? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò tí ì yé mi rárá. Ẹ dúró ṣe ẹ ṣeré ni ọba yẹ ẹ stop boy ẹ má ṣeré kéré o. Madam ló ní the owner of this compound on this house and me sef. Don't I not suppose power? Why you so a permanent board of owner this house? Abeg if you na play stop am. Ẹ ní sùúrù madam ẹ jẹ́ kí n explain fún yín dáadáa. Sherry Mrs. Maria Williams àwọn ló ta ilé fún Mr. Deji Adenifuja. That's me orúkọ mi nìyẹn. Ẹ̀yin ni Maria Williams. Yes. Ṣé wá rí Mr. Deji Adenifuja àwọn ló ta ilé fún Mr. Rokib Adeyemo. Mr. Rokib Adeyemo ló ní ká wá lé yín kúrò nílé pé àwọn fẹ́ lò lé àwọn. Where's Deji? Dejira. Madam ọwọ́ mi lẹ́tọ́ ti ń béèrè ni àárọ̀ yìí wọ́n pààkì ẹrù sínú mọ́tò wọ́n tó bá yá o ipa àwọn ti ra Finland or Fiji àdúgbò kan ní ọ̀nà Èkó Àlàndà ìpè bẹ́ẹ̀ làwọn kó lọ báyìí pé ẹ̀dẹ̀ ti mọ̀ pé ẹ̀ máa wá bá wọn bẹ̀ so bẹ́ẹ̀ tí wọ́n béèrè sí I'm surprised some of you. Ṣé kìí ṣe pé. Ṣé rí into ìṣẹ̀lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ wo ó kọjá kíyàn máa ṣọ́ra ẹni o kọ́lọ́ ṣá máa wà pẹ̀lú wa. Nígbà tí ìyàwó mi délé tó ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún mi ẹ̀rù bà mí o ìyàwó mi jẹ́ bá ń sọ fún wọn jù. Àwọn whistleblower they are everywhere. Mi ò mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé kò síbi tán sí. Ẹ wò wọ́n wà ní bank gbogbo àwọn tó ń pera wọn ní accounting officer yẹn báyìí èmi inú nǹkan tó ń ṣe nìyẹn ó tó wà ní àwọn big club àwọn ọmọ service tó ń gbé síbẹ̀ báyìí tó máa ti lo ATM yìí tó ti wọ́n ti bá wọn plan ẹ̀ wọ́n máa wo nǹkan tó wà ní account yín ẹ wò wọ́n tún lo àwọn ọmọ ọ̀dọ̀ tó wà nílé I don't just know oh God. Ẹ wo bóyá nígbà tó ṣàlàyé fún mi nílé lẹ́rú bí èmi náà pé ọlọ́mọ jẹ́ kí àwọn àkóso wọn lọ́wọ́ ni nígbà tó tún máa sọ táwọn ọ̀gá ẹ̀ kan fún mi táwọn ọ̀gá ẹ̀ tó sọ fún mi yẹn gan. Tọ́gá mi Mr. Káyọ̀dé Adébáyọ̀ kọ́nà bá fọ̀run kẹ́ wọn ni ó pokùn sọ́ni ọ̀rẹ́ wọn kan náà báyìí yẹn gbé poison jẹ ni bó ṣe ní ti Mr. Káyọ̀dé Adébáyọ̀ yẹn nígbà tó ń rí pé ayé ti sún àwọn ojú ti ń ti àwọn ẹ wò kó tó di pé wọ́n kọ́ pokùn sọ yẹn níṣẹ́ náà ń gbé káàbù káàkiri lójoojúmọ́ 50,000 naira everyday mo wá wò pé àkáǹtì ọ̀nà àwọn fẹ́ kó eléyìí sí kátólí kan tó sọ ń sọ máa wù ní káàkiri ojú títí ọ̀rẹ́ kan máa tọrọ owó orí wọn náà máa sọ ìbò káàkiri ojú títí tó máa jẹ́ máa ṣe yọ professor mo ṣe ẹgbẹ́ mi ó bẹ́ẹ̀ tàbí ó ṣe pokùn sọ bẹ́ẹ̀ bí o. Ìyálé mi ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè kankan lọ́wọ́ yín. Àwọn tí ẹ pè ní whistleblowers nìyẹn ẹ jọ̀ọ́ ṣé tí wọn ò bá mọ bí owó èèyàn ṣe jẹ́ bóyá bí irú mi ń sìn kí n kó wá sí Nàìjíríà tí wọn ò ríṣẹ́ tí mò ń ṣe pàtó ṣé wọ́n máa sọ mí dẹdọ arìnrìn lọ máa kówó mi lọ. Báwo ni ìyàwó mi ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ̀yin ń gbúwèé àwọn Yorùbá ni wọ́n ní atówó lówó àtówó ẹni kọ́nà má fi kan wọ́n yàn aṣọ àṣọ bá ti jẹ́ owó ni wọ́n rẹ́dì láti sọ yín di ẹ̀dùn arinlẹ̀ sóhun yín kẹ́ ṣògùn wọn wá gbowó lọ́wọ́ yín. Láfi kún wọn máa dàbí ìgbà tí wọ́n deport èèyàn láti lóyìnbó wá sílẹ̀. Mo ní tọ́wọ́ adá padà sí bí. Baby ó wọ́n ti jù yẹn lọ you know what I'm talking about. Ẹ jẹ́ kí n lọ bá yín oúnjẹ tí mo sè. Ok. Irọ́ ibi ẹ̀ fẹ́ drop ẹ̀sìn. Ok. Ọ̀ní ẹ bá mi ta fún ọ̀tí mi bọ̀ ṣó mọ̀ pé kò wá tó báyìí kó tó báyìí wọn ọ̀pọ̀ tó báyìí tẹ́lẹ̀ kó tó di pé gbogbo ẹ̀kọ́ tí wọ́n á di wọ́ọ̀lù nkọlù àfi kó lọ́ọ́ máa ṣọ́ wáyé. Ìyálé mi kí ló ṣe é ṣé kìí ṣe pé ọ̀rọ̀ tá a jọ sọ ní sitting room yìí ló ṣe ń ronú báyìí ikán tèmi kàn ń rìn pé báwo làwọn èèyàn ṣe dájú báyìí nǹkan ní nǹkan property ní property wọ́n á lè gbà just like that ó bà mí lẹ́rù my darling ṣòrí àwọn tí wọ́n ń gba properties wọ̀nyí ní orí rẹ̀ ò pé wọ́n gbọ́n ni iná téèyàn bá gbọ́n nílùú yìí ẹni máa wà òkè tó bá jẹ́ pé èmi Àṣàbíàdé ni mo ní irú àwọn owó yẹn lọ́wọ́ ni mo ní owó gidi sí àkáǹtì mi máa pín owó yẹn yẹ́lẹyẹ̀lẹ tí bá fẹ́ pín mi tiẹ̀ ní pín fún just anyhow ẹni tí mo tiẹ̀ fi bóyá bí ẹbí mi kan tí mo lè fi inú tọ́ máa wá kó owó yẹn sí àkáǹtì ẹ̀ máa jẹ́ kó fi dára tó bá wù ok àbí bí mo tiẹ̀ rí owó lọ́nà kan nà ní àbí bí tó bá tiẹ̀ wù mí gan mo lè ṣògùn owó
tí mi lè fẹ́ káwọn èèyàn fojú sí mi lára máa wá pín fáwọn èèyàn máa pín fáwọn ẹbí mi wọ́n fi máa bá mi ṣe business wọ́n fi bá mi ṣe wọn tó wù wọ́n mo kọ́ máa kó wá kọ́sẹ̀ nínú ẹbí mi náà ṣe èmi náà mo ṣì ní owó yẹn mo rí wọn ní o pé ìyẹn náà máa ń pè mí pé ẹni tó bá gbọ́n àwọn olè gbọ́n lù yìí. ìrìn àjò ẹni tó fẹ́ bá lọ ká tó bá ní ìrìn àjò ẹni tó ń bá rìn òjijì rẹ lọ̀rẹ́ rẹ ẹni tó fẹ́ náà lè yàn rẹ bíbólúwa ti fẹ́ ṣe fẹ́ ké ìfẹ́ ò gbọ́dọ̀ gbà bọ̀dé rárá o ìfẹ́ Satan bride Satan bride Satan bride ẹ̀wà ayágbára Satan bride Satan bride Satan bride ẹ̀wà ayé ìgbéyàwó ti di ìyàwó àwòrán àṣà kan dẹ̀ ń gbàyè ìbò ti wà mú ohun gbogbo ti yí padà ohun ìfẹ́ ojú la tẹ̀ ń bára lò àìrí ni ènìyàn ní kò fẹ́ ní lójú fàtà sẹ́nu ká tó bá ní mímí àjò kàwé ní àwọn bá lọ àyà burúkú kò ṣe é fẹ́ bẹ́ẹ̀ náà lànà burúkú Satan bride Satan bride Satan bride ẹ̀wà ayágbára Satan bride Satan bride ìyàwó èṣù má yọ̀dọ̀ mi wáyé èṣù má ṣe mi ọmọ ẹlòmíì ni ó ṣe èṣù má yà lẹ́mí mi máa fẹ́ àmì ó.